ṣóhun tí Portable ọmọ Lálọ́mí ṣe síyàwó rẹ̀ yìí dáa ṣá. tó o mọ́mú ìyàwó rẹ̀ tó o sì tú sójú táyé báyìí. irú èyí kù díẹ̀ káàtó. ṣe bí ohun tó pa àwọn èèyàn ń sọ rèé lórí ẹ̀rọ ayélujára pé ọmọ mélòó gan ni Bẹ́wàjì ìyàwó Portable ṣì bí tí gbogbo ọmú ti dà á lẹ̀ báyìí. ṣùgbọ́n ẹ gbọ́ ṣe bí Portable gan ló yẹ ká di ẹ̀bi ọ̀rọ̀ òun rù lóòótọ́ ó lè ṣàpọ́nlé ìyàwó ẹ̀ ló ṣe fídíò ọ̀hún ṣe bí a tiẹ̀ ní kó lọ rèé wọkọ́ mú kó fi kó o sókè èyí tó fi kó o wálẹ̀ yìí nǹkan tí ò dáa tó ni torí kò sí bóbìnrin ó ti ṣe máa ṣàbíamọ tọ́mù rẹ̀ ó sì rí bákan náà mọ́ ọmú ọlọ́mọge míì gan òṣùwọ̀n tó yìí àbí sọ̀rọ̀ yàn wá ní kí Portable máa gbé gbogbo ohun tó yẹ kó bò kó máa gbé hàn fáráyé rí ṣá. ẹ wo ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í sábà dùn lẹ́nu tèmi káṣà máa kí Portable pé ó ṣe o ṣùgbọ́n ká bá wí kó má ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn nǹkan ìkọ̀kọ̀ obìnrin kò gbọ́dọ̀ máa jáde síta báyìí kò jẹ́ bó ṣe jẹ́ o. orí màmá ṣe tó máa ń ṣẹ̀ṣẹ̀ kó ṣe o.